ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o, ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ọ̀wọ̀ ni fún orúkọ rẹ. A gbé ọ̀gá fún Oreofe tá a rí gbà ní ọ̀sẹ̀ tó kọjá. A yìn fún ti ọjọ́ òní. Olúwa gba ọpẹ́ wa. Lórúkọ Jésù Olúwa máa bá wa lọ. Gbogbo ọ̀rọ̀ tí a fẹ́ gbọ́ lórúkọ Jésù máa bá wa tẹ̀síwájú. Jẹ́ kí ọwọ́ rẹ ó wà lára wa. Ní ọlá Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ ti ń gbọ́ mi. Lórúkọ Jésù mo súre fún wa, a ò ní pasán láyé. Ọlọ́run àwọn ọlọ́run kó gbé wa débi ògo. Mo súre gẹ́gẹ́ bí a ṣe máa gẹ́gẹ́ bí ìgbéyàwó rẹ ò ní dàrú, ilé rẹ náà ò ní dàrú. Amen. À ń sọ nípa ìgbéyàwó gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run apá kejì. Ọ̀rọ̀ Olúwa wípé ìgbéyàwó ó jẹ́ ọkọ kan àti aya kan. Ìgbéyàwó ni àkọ́kọ́. Bí wọ́n bá padà di ara kan, á wá di ìdílé. Ìdílé túmọ̀ sí bàbá, ìyá àti ọmọ. Lórúkọ Jésù a ò ní ṣe lásán. Ẹ jẹ́ ká wo inú ìwé oníwàásù orí 4 ẹsẹ̀ 9 sí 11. Ẹni méjì sàn ju ẹnìkan, nítorí wọ́n ní èrè fún làálàá wọn. Èèyàn méjì, Ọlọ́run kó dá ìgbéyàwó sílẹ̀. Ó mọ ìdí tó fi dá sílẹ̀. Ó dá Ádámù ní àkọ́kọ́, ó jẹ́ òun nìkan. Ó ní kò dáa kí ọkùnrin nìkan máa gbé, ẹjẹ́ dá obìnrin tó dàbí rẹ̀ wọ́n fún. Pé ká dá ẹni tó dàbí rẹ̀ lò. Ìgbéyàwó ó jẹ́ dandan fún àwa ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ 10, nítorí pé bí wọ́n bá ṣubú, ẹnìkíní yóò gbé ọgbà rẹ̀ dìde, ṣùgbọ́n ègbé ni fún tó ṣe onìkan nígbà tí ó bá ṣubú tí kò ní ẹlòmíràn tí yóò gbé dìde. Ó la máa fi mọ̀ pé èèyàn méjì ó dáa ju èèyàn kan lọ. Lórúkọ Jésù a ò ní ṣubú ara, a ò ní ṣubú ẹ̀mí. Ẹsẹ̀ 11 àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀, nígbà náà ni wọ́n ò mú ooru, ṣùgbọ́n ẹnìkan yóò àti ṣe mú ooru. Ohun tó ń sọ bẹ́ẹ̀ ni pé bí a bá pé méjì, a lè jọ jíròrò. Ohun tó ń ṣe ẹnìkan lè ṣe ẹnìkejì. Ó ní ìgbéyàwó gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run. Mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé ìhà egungun ara ọkùnrin ni obìnrin. So ohun tó bá ti ń ṣe ara èèyàn, ó ti ń ṣe obìnrin nìyẹn. Ohun tó bá lè ṣe sí ara rẹ ni kó o ṣe sí ìyàwó rẹ. Ó má lè ṣe sí ara rẹ ni kó o fi lọ ìyàwó rẹ. Ó ní bí èèyàn kan bá sùn papọ̀ kò lè mú ooru. Ìyẹn ni pé kò lè kàn mọ́ dá ronú náà ní. Ẹsẹ̀ 12, bí ẹnìkan bá kọlu ẹnìkan, ẹni méjì yóò kó lójú, àti okùn oníkan mẹ́ta kì í yá fàjá. Oníkan mẹ́ta yẹn ó ti include ọmọ. Bí èèyàn kan bá kọlu èèyàn kan lójú ọ̀nà, èèyàn kí ẹ ṣe kí ni a lè dìde. Lórúkọ Jésù a ò ní ṣe lásán. A máa mẹ́nu bà àwọn nǹkan 4 nínú ìrìnàjò ti apá kejì yìí. Ọlọ́run ṣe àgbékalẹ̀ ìgbéyàwó fún rere ọkùnrin àti obìnrin tó wà nínú rẹ̀, kì í ṣe ìdàkejì. Oníwàásù àti kàálẹ̀ kan lónìí lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá. Ọ̀pọ̀ ti wá rí ìgbéyàwó bí ìdààmú èṣù tó jẹ́ dandan. Ẹlòmíì kan jòkó sínú ìyàwó pé wọ́n kàn ní kí n jòkó síbẹ̀ ni, ṣùgbọ́n ohun tó yẹ kó ṣe, ìgbésẹ̀ tó yẹ kó gbé kò gbé. Bí a bá wo inú ìwé Matthew chapter 19 verse 5, ọjà wo ohun tí ìwé yìí sọ. Ìwé Matthew orí 19 ẹsẹ̀ 5, ó sì wí pé nítorí èyí ni ọkùnrin yóò ṣe bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò fara mọ́ aya rẹ̀, àwọn méjì wọ́n sì di ara kan. Nítorí wọn kì í ṣe méjì mọ́, bí kò ṣe ara kan. Nítorí náà ohun tí Ọlọ́run bá tó so ṣọ̀kan, kéèyàn kí ó má ṣe yà á. Ẹ jẹ́ sọ nípa ìyẹn fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ló so ara wa papọ̀, Ọlọ́run kọ́ ló so papọ̀. Ó ní ohun tí Ọlọ́run bá so papọ̀,
kẹ́nikẹ́ni má ṣe yá èyí tí Ọlọ́run so papọ̀ nìyẹn o kì í ṣe pé a kàn ríra wa a ò gbàdúrà a ò bèrè sí i a ò gbé ìgbésẹ̀ a ò fi tó Ọlọ́run létí a kàn wọnú ẹ̀ anytime lẹ́ lè yà torí pé Ọlọ́run kọ́ ló so yín papọ̀. mo wá sọ ní ọ̀sẹ̀ tó kọjá ìdí tíjọ́ ó fi ṣègbè gbogbo ohun tó ní ṣùgbọ́n tí ìyàwó rẹ̀ ò kú òun ni wípé wọ́n ti di ara kan. Job àti ìyàwó ti di ara kan òun ni wọ́n tún Job ní pátá tó fi ṣègbé ṣùgbọ́n tí ìyàwó rẹ̀ ò kú ó dìgbà tí ò bá kú kí ìyàwó ẹ̀ tó kú nítorí pé ara kan ni wọn kì í ṣe méjì mọ́. Amen. náà àwọn tẹ̀síwájú àkọ́kọ́ tọkọtaya gbọ́dọ̀ máa tẹríba fún ara wọn. amọ́yìn nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 21 Ephesians chapter 5:21 ó ní ẹ máa tẹríba fún ara yín. mo sọ nípa sọ́ọ̀rì ní ọ̀sẹ̀ tó kọjá ọkọ ní ẹ̀tọ́ àti sọ́ọ̀rì fún ìyàwó náà ní ẹ̀tọ́ láti sọ́ọ̀rì fún ọkọ rẹ̀. so ẹ máa tẹríba fún ara yín wọ́n gbọ́dọ̀ máa finú ara wọn kì í ṣe pé ẹ̀kan wá bèrè owó ìyàwó tó wá bèrè owó ọkọ tó wá yàtọ̀ no torí wọ́n ti jọ sọ tẹ́lẹ̀ ó ní olùrànlọ́wọ́ lájọ pè yín ẹ máa jíròrò ẹ máa finú ara yín. ó wá sọ wípé kí wọ́n fìmọ̀ ṣọ̀kan lórí ohun gbogbo tí ó bá jẹ́ pàtàkì nípa tara ètò ìṣúná ọ̀rọ̀ ẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ rí i pé a ò yọ ọ̀rọ̀ ẹ̀mí kúrò nínú ìgbéyàwó nínú ìgbéyàwó kò ṣeé yọ kúrò níbẹ̀. ọ̀rọ̀ ẹ̀mí ò ṣeé yọ kúrò nínú ìgbéyàwó nítorí nípa ẹ̀mí ni ohun gbogbo. so wọ́n gbọ́dọ̀ fi mọ̀ ṣọ̀kan òkè báwo la ṣe fẹ́ ṣe. bí ìyàwó bá sọ pé kò kàn mí tí ọkọ náà sọ pé kò kàn mí ìgbéyàwó ò lè dúró. ọmọ tó so papọ̀ tó fi di ìdílé gan wọn ò ní lè débi tí wọ́n fẹ́. ó ní àti ètò ìṣúná owó àti nípa tara a gbọ́dọ̀ mọ iye ọmọ báyìí la fẹ́ bí báyìí la ṣe fẹ́ kọ́ wọn. kí ló ṣàkíyèsí nípa ọmọdé àwọn òbí náà ti máa rí àwọn ìrírí àti ìrìn àjò ọ̀la níwájú àwọn ọmọdé yìí. ó dà ipò láti máa ránṣọ ó fẹ́ràn láti máa kọ́ nǹkan ó fẹ́ràn láti máa ya nǹkan ṣùgbọ́n tí ìmọ̀ ọkọ̀ àjẹ̀wò tí wọ́n bá ṣọ̀kan wọn lè ṣàkíyèsí ọmọ tí wọ́n bí. ó ní ètò ìṣúná owó mọ́mọ́ fọwọ́pamọ́ ẹlòmíì máa gbó láti bíi 10 years owó tó ń gbà sálárì níbi iṣẹ́ ìyàwó ẹ̀ ò mọ̀ ìyàwó ẹ̀ á máa gbé bùkátà tó ju owó yẹn gbà tí òun mọ̀ọ́kẹ́ tọkọ̀ ń gbà ọkọ tó ń gba 50,000 100,000 lóṣù ìyàwó máa gbé bùkátà 200,000 á lọ máa kó àwọn ọmọ sí school 300,000 400,000 meanwhile gbogbo owó tí ọkọ ń gbà kò ju 100,000 ṣùgbọ́n kò fi níwọ̀n ìyàwó ìyẹn náà máa kó àwọn bùkátà tí kò yẹ kókó tó ní pé kò fi níwọ̀n bá fi níwọ̀n pé ẹ wo gbogbo nǹkan tí mò ń gbà lélẹ́yìí obìnrin wọ́n jẹ́ ohun ẹlẹgẹ́ wọ́n dẹ̀ ìsì láti mú láti mọ̀ pé tọkọ mi ń gbà mi ò lè ṣe kọjá owó tó ń gbà ní oṣù. ó ní ètò ìṣúná a lè sọ àfihàn ara wa bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀mí Éfésù 5:21 ó ní ẹ máa tẹríba fún ara yín. ẹ gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ lọ ara yín kí ẹ tó ṣe ìpinnu lórí àwọn ohun tó ṣe kókó ní ìgbésí ayé yín. ẹ gbọ́dọ̀ máa finú ara yín fún ohun tó ṣe kókó. mo fẹ́ ralẹ̀ ni ṣé mọ̀ pé à ń sọ nípa ìgbéyàwó tó ló wá pinnu ìpinnu Ọlọ́run gẹ́gẹ́ bí ìgbéyàwó tòótọ́. so tó bá ti so yín pọ̀ mo sọ lẹ́ẹ̀kan kì í ṣe wípé a kàn ríra wa a kàn fẹ́ ara wa kọ́ o kì í ṣe pé a ríra wa tí a kàn fẹ́ ara wa no ṣùgbọ́n torí wípé ó ti so wá papọ̀ a gbọ́dọ̀ mọnú ara wa ohun tí a fẹ́ ṣe iṣẹ́ ìyàwó lọ́wọ́ sí àbí ọkọ lọ́wọ́ sí lórúkọ Jésù a ò ní ṣe lásán. èkejì aya gbọ́dọ̀ tẹríba fún ọkọ láì ní fi ṣe ìpele ìwé. ètò ìṣúná tàbí ipò tí ó wà ó ṣeé ṣe kí ìyàwó kí ọwọ́ ẹ̀ gbé sókè ju ti ọkọ lọ ṣùgbọ́n ìyàwó máa tẹríba ó ní kì í ṣe ìpele ìwé tó kà tàbí ipò. ọkọ ni Olúwa pè é
tí wọ́n máa jẹ́ olórí aya. So ó gbọ́dọ̀ máa tẹríba láì fi ìwé tàbí ìpele ipò tó wà tàbí ètò àti bí nǹkan ṣe ń jáde fún bí ó ṣe ń rí owó kò gbọ́dọ̀ fi ṣe, tàbí ipò tó ní lórí láwùjọ bí ó ti gbọ́dọ̀ tó nínú ẹ̀mí. Ó lè jẹ́ olórí ìjọ, ó lè jẹ́ wòlíì, ó lè jẹ́ ẹni tó wà nínú òṣèlú, kí ọkọ ẹ̀ má jẹ́ nǹkan kan. Tá a bá ti so yín papọ̀, ó gbọ́dọ̀ máa ní ìtẹríba. Kò sí ìdí tí ó fi yẹ kí o fi ọkùnrin tí o kò ní lè tẹríba fún. Tó bá mọ̀ pé ọkùnrin mi ò lè tẹríba fún nígbà tẹ́ ti rìnrìn àjò ìfẹ́ yín, jáwọ́. Ohun tó bá ti lè fẹ́ tá a ti so yín papọ̀, dandan ni kò ní ìtẹríba. Olùdámọ̀ràn ló jẹ́ fún, kì í ṣe olùkọ́ rẹ̀ rárá. Bíbélì náà fi ẹsẹ̀ múlẹ̀ pé olùrànlọ́wọ́. So olùdámọ̀ràn ni, o kì í ṣe ọ̀gá. Òkè ohun tẹ́ fẹ́ ṣe yẹn, ẹ jẹ́ àgbé báyìí, ẹ jẹ́ àgbé báyìí, ẹ jẹ́ àgbé báyìí. Bó o bá sì kùnà ojúṣe rẹ ní ìgbésí ayé rẹ, ó dájú wípé ó máa pàdánù ìyàwó rẹ, ìgbéyàwó rẹ ó máa pàdánù ẹ̀. Bí o bá kùnà láti ṣe ojúṣe, hallelujah. Ó wá sọ fún wa wípé ayé rẹ nínú ọkàn rẹ àti ìgbésí ayé rẹ náà pẹ̀lú. Ephesians 5:22 òun ló sọ fún wa lẹ́ẹ̀kan wípé kí a tẹríba fún ara wa, pé èèyàn méjì ó dáa ju èèyàn kan lọ. Bí èèyàn kan bá mú ooru, ẹnìkan á ṣe kí ni? Á tún gbé dìde. Ìkẹta, ọkọ ni olórí ilé ní gbogbo ọ̀nà. Bí Jésù bí ó ti jẹ́ orí ìjọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ ni olórí ilé ní gbogbo ọ̀nà. Àwọn tí obìnrin mi fi ń pàdánù ìgbéyàwó rẹ̀ nìyẹn. Mo sọ nípa equal right ní ọ̀sẹ̀ tó kọjá. We don't have equal right. Olórí ni olórí máa jẹ́ nípa ti ọgbọ́n orí, ọ̀rọ̀ ẹ̀mí, ètò ìṣúná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ mu ní kọ̀ọ̀kan. Ẹ̀yin ọkùnrin, ẹ gbọ́dọ̀ gbọ́n, ẹni iṣẹ́ ṣe. Ó gbọ́dọ̀ ní ọgbọ́n lórí ju ìyàwó rẹ lọ, nítorí ìwọ náà kọ́dá. O ti rí ìrírí ayé ṣáájú, o ti mọmi ayé ṣáájú, o ti rí Ọlọ́run ṣáájú kí ẹ̀fà tó rí. O gbọ́dọ̀ ní ọgbọ́n láti tò ilé. Èkejì, ọ̀rọ̀ ẹ̀mí. Bí ìyàwó bá ń bínú, o ò gbọ́dọ̀ bí lẹ́sẹ̀kẹsẹ̀. Ó yẹ kó mọ nǹkan tí ìyàwó rẹ fẹ́ gẹ́gẹ́ bí o ṣe jẹ́ orí ilé. Tó jẹ́ orí ní ìdílé, o gbọ́dọ̀ mọ nǹkan tí ìyàwó rẹ tó fẹ́, o gbọ́dọ̀ mọ nǹkan tí ò fẹ́. Ó wá ní ètò ìṣúná, ó ní a gbọ́dọ̀ jẹ́ olórí. Ṣé ẹ rántí pé olùrànlọ́wọ́ la jẹ́? Kì wá ṣe wípé kí ìyàwó máa gbé bùkátà 500,000 kọ́kọ́ ṣe wà lórí 50,000. Ó ní àtọgbọ́n orí o, àti ọ̀rọ̀ ẹ̀mí o, àtẹ̀ṣọ ìtúná. Ó ní a gbọ́dọ̀ ní ìpele gíga ju ìyàwó wa lọ. Bí ọkùnrin bá ń ṣe ojúṣe rẹ̀ nínú ilé bí ó ti tọ́ àti bí ó ti yẹ, yóò rọrùn fún aya àti àwọn ọmọ rẹ̀ láti tẹríba fún. Bí bẹ́ẹ̀ kọ́, níṣe yóò máa jìjàkadì láti gba ipò adarí. Bí ò bá ṣe ẹ̀tọ́ nínú ilé, ó kàn máa force láti pé èmi lápàṣẹ nílé, èmi lápàṣẹ nílé, èmi lápàṣẹ nílé rárá. Ṣùgbọ́n tó bá ṣe ẹ̀tọ́ tó ní ọgbọ́n lórí, tó mọ̀ tó yẹ kó sọ̀rọ̀, ó mọ̀ tó yẹ kí ó sọ̀rọ̀, kò ní láti máa sọ pé èmi ni olórí. Àwọn ìyàwó àtàwọn ọmọ wọn á máa fún ní orí pé daddy is coming, daddy ti ń bọ̀. Ẹ má jẹ́ kí daddy ó gbọ́. Nígbà tí ọkùnrin ní ti sọ ipò rẹ̀ nù, tí a bá sọ pé daddy yìí bá dé, màá fẹ́ jọ́ sùn láti, màá fẹ́ jọ́ ọmọ náà máa ní pé kí ni ẹlẹ́yìn yẹn kọ́, torí pé kò sí bẹ̀rù. Ó ti sọ ipò adarí, ó ti sọ ọ́ síbì kan. Lórúkọ Jésù, a ò ní ṣe lásán. Ó wá ní pé tí kò dẹ̀ sí ohun mìíràn tí yóò kù fún un, kí ó máa fi tipátipá ṣàkóso dípò kí ohun gbogbo jẹ́ ìrọ̀rùn fún. 1 Peter chapter 3:7 and Kolose orí 3 ẹsẹ̀ 19. Pétérù Kini. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìyẹn ọkọ, ẹ máa fi òye bá àwọn aya yín gbé. Ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára. Mo ti sọ lẹ́ẹ̀kan. Ohun tó bá ṣe kọ́ gbogbo ẹ̀kọ́ ló máa kà sí, gbogbo ẹ̀kọ́ ló máa bínú sí.
àti pẹ̀lú bí àjùmọ̀jogún orí ọ̀fẹ́ ìyè kí àdúrà yín kí ó má bàa ní ìdènà. Ohun èlò aláìlágbára ni ẹni tó máa bínú sí láwọ́ tó ọdún tó parí. Ṣùgbọ́n tó bá ń bínú máa fún ìgbà tí ó bá pé mo kàn dákẹ́ lẹ́ẹ̀kan ni o. So bí a bá ń ṣe àwọn nǹkan yìí a máa jẹ́ kí àwọn ìyàwó gan mọ́ fún ẹ̀yìn pé lóòótọ́ adé orí mi rè. Yúká máa fẹ́ bí wá ipò yẹn pé àgbà tó bá mọ̀ mí lọ́kọ ṣá ohun tẹ́ ẹ máa fi ṣadé orí ẹ̀yin ọkọ lórúkọ Jésù olùwàgbèkà yín lórí. Ẹ̀tọ́ yín lórúkọ Jésù kò ní jábọ́ lọ́wọ́ yín. Agbára ọkùnrin yín ẹ ò ní sọnù. Ẹ jẹ́ Kolose orí 3 ẹsẹ̀ 19. Colossians chapter 3 verse 19. Ó wí pé ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn àwọn aya yín, ẹ má ṣe korò sí wọn. Wọ́n ti pè wọ́n ní ohun èlò ẹlẹgẹ́, ohun èlò aláìlágbára. Bí inú wọn bá dùn, wọ́n bá súre fún ẹ, àdúrà yẹn máa gbà. Bí èèyàn kan bá fi ọrẹ níta, ìyàwó nítorí pé ti di ẹyọ kan, ó ní orí ọ̀fẹ́ àti wọlé àdúrà àti àwẹ̀ yìí máa ń jẹ̀mú ibi kúrò ní orí ẹ̀. Ìkẹrin tí a ti máa dánu dúró. Kò yẹ kí a mú àwọn ọmọ wa bínú, tàbí kí a dààmú wọn, tàbí kí a fi ayé sú wọn, tàbí ká wọ́n sọ wọ́n di alágídí àti ọlọ́kàn líle nípa tara, ọgbọ́n, àṣà àwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níṣẹ́ yẹ ká tọ́ wọn sọ́nà, ká ṣamọ̀nà wọn, ṣùgbọ́n kì í ṣe wípé kí a pa wọ́n lára tàbí ká lù wọ́n ní ìlùkulù. Colossians chapter 3 verse 21. Ohun tó sọ fún wa, ẹ̀yin bàbá ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú kí wọ́n má bàa rẹ̀wẹ̀sì. Ẹ má mú àwọn ọmọ yín bínú kí wọ́n má bàa rẹ̀wẹ̀sì. Mo fẹ́ jẹ́ kí àwọn obìnrin ká mọ nǹkan kan. Ohun tá a gbọ́dọ̀ jẹ́ kí n tó dánu ọ̀rọ̀ yìí dúró fún àwọn ọkọ wa. Bí ọmọ Genesis chapter 24 verse 67, a rí pé Abigail ó gba ẹ̀mí Nábótì ọkọ rẹ̀ àti gbogbo ẹbí rẹ̀ là kúrò lọ́wọ́ ìparun. Bákan náà bí a bá wo Rèbékà, ó já sí ìbùkún àti ìtùnú fún Ísákì. Ohun tó yẹ ká já sí fún ọkọ wa nìyẹn, ìbùkún àti ìtùnú fún Ísákì. Genesis chapter 24:67. Rèbékà já sí ìbùkún àti ìtùnú fún Ísákì lẹ́yìn ikú ìyá rẹ̀. Bákan náà Abigail gba ẹ̀mí Nábálì ọkọ rẹ̀ àti gbogbo ẹbí rẹ̀ là kúrò lọ́wọ́ ìparun. 1 Samuel chapter 25 13-32. Ohun tí káwa náà jẹ́ nìyẹn gẹ́gẹ́ bí obìnrin. Bákan náà Deborah jẹ́ ìbùkún fún ẹbí Lábítótù ọkọ rẹ̀. Onídàájọ́ orí 4 ẹsẹ̀ 4. Irú obìnrin wo ló jẹ́ nínú ilé? Ìwà wo ló ní? Bíbélì wí pé ọlọ́gbọ́n obìnrin a máa kọ́ ilé rẹ̀, ṣùgbọ́n aṣiwèrè á fi ọwọ́ rẹ̀ á fi fà á tú. Jẹ́ wí lẹ́ẹ̀kan sí Genesis chapter 24 verse 67. Rèbékà já sí ìbùkún àti ìtùnú fún Ísákì. Bákan náà Abigail gba ẹ̀mí Nábálì ọkọ rẹ̀ àti gbogbo ẹbí rẹ̀ kúrò lọ́wọ́ ìparun. 1 Samuel 25:13-32. Deborah jẹ́ ìbùkún fún ẹbí Lábítótù ọkọ rẹ̀. Onídàájọ́ orí 4 ẹsẹ̀ 4. Lórúkọ Jésù mo gbàdúrà ilé rẹ̀ ò ní dàrú. Bí ilé bá ti dúró ìjọ máa dúró, bí ìjọ bá ti dúró orílẹ̀-èdè máa dúró, nítorí inú ilé ni ìjọ ti bẹ̀rẹ̀. Bí a bá ti ń pé méjì mẹ́tàlá ń di ìjọ, bí a bá jẹ́ olóòótọ́ ìjọ máa dúró. Lórúkọ Jésù a ò ní ṣe lásán. Ọwọ́ rẹ̀ yóò wà lára wa. Gbogbo ìmọ̀ ẹni bí àti ìmọ̀ ẹni ìkà lórúkọ tí kò ní borí wa. Tá máa tún fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé agogo 9 ní ọjọ́ ìṣẹ́gun. Mo fi ọ́ lé Kristi lọ́wọ́. Ilé rẹ tó ń dàrú yẹn, ìgbéyàwó rẹ tó ń dàrú yẹn, ayé ọmọ rẹ tí ò tòrò yẹn, aláṣepé ni mo pè sójú iṣẹ́. Ó tún ilé rẹ ṣe, ó tún ilé mi náà ṣe, ó tún ayé rẹ ṣe, ó tún ìgbéyàwó rẹ ṣe. Gbogbo àmì bákan náà mi kò yé mi mọ́. Gbogbo agbára tó ní kó máa kúrò níbìkan bọ́ sí ibìkan,
bí ìkan bọ́ sí ibì kan lórúkọ Jésù òpin dé bá ogun tó jà ìyá rẹ, ogun tó jà ilé tó ti jáde, ìran tó ti jáde lórúkọ Jésù, torí pé o gbọ́rọ̀ yìí Olúwa yí dànù. A ó jọ yin Ọlọ́run, a ó gbégbá ọpẹ́, ayọ̀ ni o.